Africa Content TV. PDP power. Igbo kwenu. Ọ̀yọ́ kwenu. Ewé ti pẹ́ lára ọṣẹ ó ti dọṣẹ o. Ó gbọ́ Yorùbá. Ṣé yẹ́dà? Ṣé yẹ́dà? Táyé kọ́rẹ́nsì nzọ́gbú èyí ń bà èyí. Nzọ́gbú èyí ń bà èyí. PDP. Oyè ògbòdò bìyà. PDP ẹjọ́ on behalf of the state chairman ọ̀rẹ́bùtà yòókùpẹ̀rọ àwọn leaders wa kan yẹ kí wọ́n sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ ní òkè ẹjọ́ ẹ má bínú so ọmọ pé ọmọdé àti ìyá gómìnà. Òṣèlú ti bẹ̀rẹ̀ ẹ máa gbọ́ tuntun àti mú tuntun wá àti sọ́kìnì. Ẹ̀fọ́ àbá ẹ jẹ́ kí ló fìdí fún wa náà. Ẹ jẹ́ kí ló fìdí fún wa náà. Ẹ ṣeun. Okay, ẹ jẹ́ 1, 2, 3, 4, 5, 6, 7, 8. Ohun ìyẹn ìwé kele síwájú. Ohun ìyẹn èdè sí àṣẹyìn o. Èyí bá ti dé láwọn olùkọ́ fún. Onígbà òun làwọn ọ̀yọ́ ń fẹ́. Òun ìjọba mẹ́kùn fún. Ohun ìyẹn ìwé kele síwájú. Ohun ìyẹn èdè sí àṣẹyìn o. Èyí bá ti dé láwọn olùkọ́ fún. Onígbà òun làwọn èèyàn ń fẹ́. Your Excellency, still on the recognition. I'd like to recognize the women leader of the PDP Southwest, Ada Bose Adedoku. I'd like to use that